lẹ́yìn tí olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́dún 2023 ìyẹn ọ̀gbẹ́ni Abdulazeez Ọlájídé Adéníran ẹni tí gbogbo ayé mọ̀ sí Jandor tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níṣe mà ní ọkùnrin náà ló ti tú àṣírí àwọn tó wà lẹ́yìn bó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC tó sì sọ ọ̀rọ̀ tí Ṣèyí ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá sọ lórí fóònù títí tó fi padà sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. ṣé tẹ́lẹ̀ ògbónágbòǹgbò ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìní Abdulazeez Ọlájídé Adéníran ẹni tí gbogbo ayé mọ̀ sí Jandor, ṣùgbọ́n lójijì ìní ọkùnrin náà ló máa kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe tó kó àwọn ẹgbẹ́ kẹjọ tó ń pè ní Lagos for Lagos. Nígbà tó sì yá ló kó ẹgbẹ́ Lagos for Lagos kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ tó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Nígbà tí yóò fi di àsìkò ètò ìdìbò ọdún 2023 níṣẹ́ ni Jandor ló ti fẹsẹ̀ rinlẹ̀ dáadáa nínú ẹgbẹ́ òṣèlú PDP o. Bẹ́ẹ̀ ló gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti díje du ipò gómìnà tó sì jẹ́ pé lẹ́yìn tó rí tíkẹ́ẹ̀tì náà gbà ló mú gbajúgbajà òṣèrébìnrin ni tó jẹ́ òṣèré tíátà ilẹ̀ Yorùbá Fúnkẹ́ Akíndélé gẹ́gẹ́ bí igbákejì ẹ̀ láti jọ du ipò gómìnà ìpínlẹ̀ Èkó. Bó tiẹ̀ jẹ́ pé àwọn méjèèjì lulẹ̀ tí gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú tó nà wọ́n ní ìnákúnà níbi ètò ìdìbò gómìnà, ṣùgbọ́n níṣe ni Jandor ló fapájánú pé màgòmágó ni wọ́n ṣe fóun. Ṣùgbọ́n kàyéfì ńlá ló wá jẹ lọ́sẹ̀ tí ó kọjá yìí nígbà tí Jandor tó kéde wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti pé òun yóò kéde ibi tó ń lọ, tó sì jẹ́ pé kò pẹ́ rárá tó fi kéde wípé ẹgbẹ́ òṣèlú APC lòun padà sí àti wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ti kú ó ti dàrú. Àwọn àgbà ẹgbẹ́ táwọn sì ń wò lókè wọ́n ti gbàbọ̀dé, wọ́n ti dalẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP. Ṣùgbọ́n nígbà tó ń túbọ̀ tan ìmọ́lẹ̀ sí bó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC tó wà tẹ́lẹ̀, Jandor jẹ́ kó di mọ̀ pé ipa kékeré kọ́ ni olórí àwọn òṣìṣẹ́ Chief of Staff fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn Honorable Fẹ́mi Gbàjàbíàmílà kò. Ó ní láti nǹkan bí ọdún kan sẹ́yìn ní Fẹ́mi Gbàjàbíàmílà tí ń bóun ṣèpàdé tó ń bá òun sọ̀rọ̀ láti padà sínú ẹgbẹ́ òṣèlú APC tó sì ní ipa ńlá tí Honorable Fẹ́mi Gbàjàbíàmílà kò yìí ó wà lára nǹkan tó ń fi padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Bákan náà ìní Jandor jẹ́ kó di mọ̀ pé bóun ṣe kéde bóun ò ṣẹgbẹ́ òṣèlú PDP mọ́. Ó ní ọ̀kan lára àwọn tó kọ́kọ́ pé òun ó ní ọmọkùnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn Ṣèyí Tinubu tó jẹ́ ọmọ rẹ̀ Bọ́lá Ahmed Tinubu. Ó lọ sọ fóun pé ẹ̀gbọ́n àsìkò ti tó tẹ́ máa padà wálé yín o. Èèyàn pé àsìkò ti tó kóun padà sínú ẹgbẹ́ òṣèlú APC tó sì láwọn méjèèjì èèyàn Fẹ́mi Gbàjàbíàmílà àti Ṣèyí ọmọ Tinubu wọn kópa ńlá nínú bóun ṣe padà sínú ẹgbẹ́ òṣèlú APC.